Romina Sadala ẹsẹ̀ kan péré. Romina. Ọmọlé ọlọ́gbọ́n. I was a master builder. Ọmọlé ọlọ́gbọ́n. I was master builder. Ó tí mo sọ ní wípé. What I said is. Tí ni a pè ní ọmọlé ọlọ́gbọ́n. We call the was master builder. Ẹni tó mọlé ohun tó bá nílẹ̀. He that built the was. Ṣùgbọ́n bí ó ti mọlé. As he was building. Ó kè sára. He take note. Bí ó ti mọlé. As he was Ó building. gbà àṣẹ Ọlọ́run mọ́. He keep the command. Bí ó ti mọlé. As he was building on Ó it. gbà wípé. Òtítọ́ ni kí a sọ. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. Bí a bá gbẹ̀kẹ̀ wọlé. A ó sì jọba ẹlẹ́rẹ̀. 1 Corinthians 3. Ó ní gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run tàbí fún mi. As the grace of God has given. Gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé. A ti fún ìpìlẹ̀ lélẹ̀ fún wa náà. Ó lọ́nà mìíràn sí mọ́lé. Ó túbọ̀ bí a ti mọ́lé kí oníkálukú kè sára. As we build on Bí it. a ti mọ́lé ká má bàa jẹ́ òmùgọ̀ ọmọlé. That will not be. Yes. Nítorí farabalẹ̀ kó gbọ́ yìí. Nítorí ìpìlẹ̀ mìíràn kò sí ìpìlẹ̀ nínú jẹ́. Verse 16. Ẹ̀yin kò mọ̀ pé. Hallelujah. Hallelujah. Ó ní ẹ̀yin kò mọ̀ pé. Say not that. Ẹ̀yin kò mọ̀ pé. Say not that. Ẹ̀yin kò mọ̀ pé. Say not that. Mo ti fẹ́ dúró. I want to round up. Ẹ̀yin kò mọ̀ pé. Say not that. Tẹ́ḿpìlì Ọlọ́run lẹ̀ We yìí ṣe. are the temple of God. Àti pé. And that. Àti pé. Ọlọ́run gbé inú And wa. that the Spirit of God dwell in you. Bí ẹnikẹ́ni nínú ní bàbá tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́. Anyone defend the temple of God. Ó mà ṣe lórí àgbékò. Mo wá lóbìnrin ayé. Mo wá lókè nílẹ̀. Mo gbọ́ òkúta Sísẹ́nì. Ẹ ṣọ́ra bí ẹ ti ń mọ́lé. Bàbá mo wá lókúta Sísẹ́nì. Ẹ ṣọ́ra bí ẹ ti ń mọ́lé. Lórí omi, Èlíjà, lórí òkè. Ẹni dojú ìjà
a ó gbé tẹ́ḿpìlì náà ró. The temple will be opposed. Kì í ṣe tẹ́ḿpìlì ti ara. It is not of the flesh. Kì í ṣe ti blọ́ọ̀kì àti sìmẹ́ǹtì. It is not blood and cement. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé èmi rẹ̀. But Bible makes us Ní understand. 1 Corinthians chapter Ìwé Kọ́ríńtì kìíní orí kẹta verse 16. ẹsẹ̀ Ó ní kẹrìndínlógún. àwa ni tẹ́ḿpìlì tí a sọ wípé kí a gbé ró. Ó wá lọ bá mi sọ ní 17 pé ní ìgbà tí àwa ti jẹ́ tẹ́ḿpìlì tí a ń sọ̀rọ̀ bá tí kì í ṣe ọ̀rọ̀ blọ́ọ̀kì àti sìmẹ́ǹtì tàbí ọ̀bìsọ́rí ọ̀tá abẹ́kọ́sí convention bá a sọ. Bí wàá sọ̀rọ̀ nípa ti ilé Ọlọ́run tó lè ní àti ìbọ̀ tí a lè rí tẹ́ḿpìlì Ọlọ́run. Ó wá ní kíyèsí bí ẹnikẹ́ni bá wá bá tẹ́ḿpìlì náà jẹ́. Ó ní òun ni Ọlọ́run. Mo dúró. Báwo ni a ṣe lè bá tẹ́ḿpìlì náà jẹ́? How can we destroy the temple? Mo bá ka Gálátíà orí karùn-ún. If you read the book of Galatians chapter 5, Adélé tó tún wọ láti 15 and we get to look at it from verse 15 dé 24. to verse 24. Ọlọ́run Tẹsalóníkà When you kìíní look at the book of 1 Thessalonians orí karùn-ún. chapter 5, Bàtúlọ̀ bá mi wo 16 níbẹ̀. when you look at verse 6, Tó o bá tún délé. when you get home, Bàtúlọ̀ bá mi wo Tẹsalóníkà kejì yìí. the second Orí Thessalonians, tó gbẹ̀yìn níbẹ̀ orí the kẹta. last chapter, Wà á tún kà á láti orí 16 náà. verse 16. Gbogbo kíní òní wà wá kojú. All this you put Ó together, ní kí n parí ẹ̀ sí orí Dáfídì orí kìíní. must be to Ó ní end kí n sọ fún ìwọ tẹ́bílì Ọlọ́run and to wípé tell you the temple of God. ìbùkún ní fún ìwọ tẹ́bílì Ọlọ́run And náà. now the temple of Tí God. kò rí ní The tí way kò sí. the way of the people. Ṣùgbọ́n jẹ́ tí kò tó ọkọ nínú ìjọba ọlọ́gbọ̀n. Ṣùgbọ́n ó ní ìwọ tí ẹ̀mí gẹ́gẹ́ bí tẹ́bílì kí nínú ọmọ nínú òfin olú àti nínú òfin Ọlọ́run. Ó ṣe àṣàrò. Lọ́nà ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ó jẹ́ ti dá bẹ́ẹ̀ àbọ̀rọ̀ lásán fún ọmọ tó bá tẹnu ẹ̀ ẹ jẹ́ ká kún un. Let's rise up for prayer. Bàbá ní orúkọ Jésù, ọmọ ní orúkọ Jésù, ẹ̀mí mọ́ ní orúkọ Jésù. Ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ fún ìgbélèké, adúpẹ́ fún ìgbéró, adúpẹ́ fún àdúró tí yín nítorí àwa kò jẹ́ ẹ̀kan, àwa kò gẹ́gẹ́ bí àwa kò ní èrè kan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé bí ní yín sílẹ̀ wa. Bàbá lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ yín. Abẹ́ kò bá yín wà. A ti ṣe tọ́lú yín náà. Bàbá àmọ́dún là ń bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ sojú ẹ̀mí wọn.